Ọkọ mi. Màámi. Báwo ni ilé ìwé? Dáadáa ni. Kàmíyẹ. Mo ń jẹ. Kó wá jẹ. Ebi ń pè mí náà, mo kàn mọ́ mọ́ra ni. Ta ló gbé ọsàn lé ẹ lórí pé kó máa kiri? Mo wá mú ẹ̀kọ́ ń bẹ ni. Ẹ wá mú mi. Bẹ́ẹ̀ni. Ṣábí amọ̀dẹ̀ ni wọ̀nyí ṣá. Èmi ni mo dẹ̀jẹ̀ lẹ́yìn lórí. Èmi lọ́lọ́kọ̀ tó wá ìwà sáyé. Agbẹjọ́rò àti olùgbèjà àwọn ọmọdé ni mo jẹ́. Kò má kí n ṣe pé mi ò mọ̀ kan tí mo lè ṣe sọ́rọ̀ ẹ̀. Mi kàn fẹ́ kó tiẹ̀ mẹ́wọ̀n ni. Ẹ̀wọ̀n yẹn gangan ni mo fẹ́ kó tì mí mọ́. Màá make sure pé mo sì yẹn dé bèbí ẹ̀wọ̀n. Màá diwú, màá dìgbà. Ó ti níyàwó. Bẹ́ẹ̀ni, pẹ̀lú ọmọ méjì. Màá fọwọ́ mú kan ni o. Bẹ́ẹ̀ni, inú èmi àbọ̀mọ́ ẹ̀. Dúró ná, ṣé o fẹ́ fọmọ tèmi ṣọmọ ẹni? Wọ́n tẹ̀dí báwo. Nínú àwọn ìyá méjèèjì, ta ni ìwọ fẹ́ tẹ̀lé lọ láti máa gbé pẹ̀lú ẹ? Supermarket ni madam lóyè nǹkan àwọn mo dẹ̀ sọ fún driver pé kó jẹ́ ká gbé wọn lọ hospital. Madam ní ká má gbá wọn lọ hospital pa wọn máa wà okay. It's okay. Yeah, my darling. Sit down. Next time, tí nǹkan báyìí bá ti ṣẹlẹ̀. The first thing you do is you call the hospital. But if that ain't gonna work, just give me a call. Okay, sir. It's okay. Ẹ pẹ̀lẹ́ ma. I don't want to. Ẹ pẹ̀lẹ́ ma. Hurry, go. Then I'm gonna take you to the hospital. Now, doctor, tell me something. And how bàbá wa wọ́n máa ń sọ kankan. Kí ni òwe tó máa ń pa ẹ̀ náà? Wọ́n ní tó bá sọ pé o mọ̀ ọjọ́. O wá ní Àyàndèjì lẹ́gbẹ̀ẹ́. Ṣòye ń sìn, ó wá ń lùlù bó ṣe yẹ kó lù fún ẹ. O tún wá ń pòṣèjó. Definitely something is wrong somewhere. Mo mọ̀ pé wà capable, àwọ̀ yín kájú lò. You understand what I'm saying? Ni mo ṣe ní kẹ́ ẹ máa tọ́jú ìyàwó mi. Then condition ẹ will improve. What's going on? But sir, pẹ̀lú àyẹ̀wò tí mo ṣe fún wọn nínú ilé mo rí pé kò sí changes kankan sir. But ṣé ẹ sure pé wọ́n dẹ̀ ń lo medication wọn bí mo ṣe ní kàn lò sir? Come on, fair. Wọ́n ń lò regularly now. Gbogbo bẹ́ẹ̀ ṣe ní kó máa lò bẹ́ẹ̀ ló ṣe ń lò. So? Sir, I think we just have to go for this operation. What did you say? Operation? Yes, but... But what? The chance of surviving the operation is 50-50. 50-50. Life
is so beautiful. It's either life or death. See what you give is what you get. So let's be My darling, careful. I think what we should do now is, like everybody's saying, and we should just pray. Everything will be okay, and so I believe. So you mean I don't have any chance except this operation? Yes, I think we should go for the operation. I mean, the cash operation. Since I don't have any choice, we can go ahead with it. Yeah, darling, I think we should go for the operation. Trust me, all we have to do is just pray. And Muniba will be okay. Please, baby. Trust me. Gbogbo yín ẹ lọ máa kún fún àdúrà gan. Ẹni tó gbà yín síṣẹ́ òun ló sick yẹn ẹ dẹ̀ lọ máa gbàdúrà kárẹ̀ léyà. And as for me, where I'm from, I don't think I need anybody. Me need the driver. Me need the one down for me. Or one by me security. I'm America ní tiwa. So in the US and ìwọ ló máa dáná ìwọ ló máa wa mọ́tò ẹ. You get what I'm saying? So me ò need yín ẹni tó need yín ni ẹ bá mi gbàdúrà fún dada. Ọ̀gá ẹ wò ní agbára lọ́wọ́ Ọlọ́run nǹkan kan ò ní ṣe madam. Àmín. Ṣé rí madam tẹ́ ń wo yẹn aláàánú wa ni wọ́n? Ṣé ọjọ́ tó máa fún wa lówó kún owó tán ti fún wa ni? Àbọ̀jọ́ tó máa fún wọn lẹ́bù kàǹkà. Ikú tó yá kan ò ní pa wọn lágbára Ọlọ́run. Ọ̀gá ṣé rí iṣẹ́ abẹ yẹn pọ̀ fẹ́ ṣe yẹn? Ìní pa lágbára Ọlọ́run ìní pa. Ẹsẹ̀ ara rẹ̀ ló máa fi ní wà báwa nílé ìlágbára Ọlọ́run. Ṣé ti gbọ́? Lágbára Ọlọ́run ilé ìgbìmọ̀ kò ní yẹ kó pa. Wọ́n ti gbọ́ bẹ́ẹ̀ yẹn náà. Orí sì kàn ẹ́. Mo rí mo bá sọ̀rọ̀ wa. That's all I have to say. Yes, sir. Just wait. Ẹ wò ṣé a ní má gbàwẹ̀ báyìí. Jẹ́ kó bẹ̀rẹ̀ lórí ẹ̀. Gbogbo sẹ́mu tó máa ń jẹ yẹn láti reduce. Ikùn ẹ lórí bí ẹni dúró ní oṣù mẹ́sàn-án. Gbogbo ẹ̀ náà ló máa lọlẹ̀ fún wọn náà. Ṣé mi nìkan ni? Ṣé àwẹ̀ lógún? Àwẹ̀ lógún. Life is so beautiful with many people, many places, many sizes. See what you give is what you get. On tabagini aka so let's be careful. Jeje láyé gbà o. Anita bá sọ kò sọ́jà, àwọn mẹ́ni tó máa bá. Taba wùwà ìkà, àwọn mẹ́ni tó máa kàn. Anita bá sọ kò sọ́jà, àwọn mẹ́ni tó máa bá lórí. Taba wùwà ìkà, àwọn mẹ́ni tó máa kàn. Ẹ jẹ́ ká wá wùwà ire, ire o. Ẹ ṣe ẹkú gbogbo ìgbà wa. Ẹ dẹ̀ kú bẹ́ ṣe bú wa bí ọmọ. Ẹ mú wa bí ará àta rárá, bí ẹbí lẹ ṣe mú wa. Ẹ wò àwọn ọmọ yín náà ara lànà. Gbogbo nǹkan tó ń da nínú yín kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Ẹ wà ní ṣànkú mọ́ wa lójú. Ẹ ṣe gan ma. Madam, àdúrà lè máa ṣe yín. Ìdíhun yìí mí nìkan yín àti ikú mi. Èṣù kò ní fọwọ́ bàjẹ́ kan. Àmín. Bẹ́ẹ̀ ṣe lè kẹ́ ẹ má ṣe o. Ìwà yín lè kẹ́ ẹ má wù. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ̀bẹ̀ yìí náà ṣe ń ṣe ní kẹ́ máa ṣe lọ. Ṣé mọ̀ pé nínú dídùn ló móríyá. Ìwà tẹ́ wù sí mi òun ló fa sábàbí pé mo ní kí n increase salary yẹn ṣe gan ní iṣẹ́ tí gbọ́n. Ẹ má ṣe bẹ́ ṣe ń ṣe o. Ìbáṣepọ̀ wa nù lé yìí kò ní bàjẹ́. Àmín. Àmín. Kí ni àwọn ẹgbẹ́ wà lọ́wọ́ máa tọ́jú wọn? Èwo ló tún bá wọn sọ̀rọ̀ náà? Well, I had been very impressed with their services. I mean, they've been very efficient in recent times. So I decided to increase their salaries. Ṣé ẹ fara mọ́? Oh, cool. That's nice of you. I'm very, very okay with it. Yes, please. Okay. Iye máa lọ sáyé tí ní ẹ má ti sọ. Go set the let me go and see. It's okay.
Ọ̀gá, ẹ má bàrà jẹ́ mọ́. A nífẹ̀ẹ́ madam, àmọ́ Ọlọ́run nífẹ̀ẹ́ wọn jù wá lọ. Jọ̀ọ́ ẹ má ṣe báyìí. Ìgbà tẹ́yìn bá ṣe báyìí, kí ni ká wá ṣe? All right. Thank you very much, everybody. Ṣé yín ṣe máa fún gbogbo yín ní nǹkan. Ẹ máa padà síbi tẹ́tí ń bọ̀. Ẹ ní ṣiṣẹ́ ń bímọ. Hold on, take it easy. Torí ẹ̀ ń tẹ́ ṣe ṣiṣẹ́, òun ló ti ṣaláìsí yẹn. Òun dáná lẹ́mí náà dẹ́ ṣe ń wálé. So I'm going back to the United States of America now, and I'll give you something before I go. Ẹ má worry, màá fún yín ní nǹkan kékeré tẹ́ máa fi hold ara yín. Ṣé orí bó ṣe wà níbà? The three of you. Here is $1,000. Ẹ jẹ́ ká hùwà ire o. Ẹ jẹ́ ká hùwà ire o. You guys make something out of this. I feel shame got to our way to keep your body and soul together. It's okay. Bí chief ṣe lé gbogbo wa dànù síta nìyẹn o. Wọ́n ṣàní ká máa lọ pé ẹni tó gbà wá síṣẹ́ ti ṣe bó ṣe fẹ́ ṣe, àwọn ò ní ìdí wa mọ́. Pẹ̀lú gbogbo ìnáwó àti gbìyànjú wọn lórí obìnrin àfìgbà tó kú náà. A kú o. Dúnà Sùnbọ̀, kí ló dé tó jẹ́ pé gbogbo igi tó bá ti tọ́ kì í pẹ́ ń gbó? Màámi, ẹ̀yin náà mọ̀ pé àṣẹ yóò wù lọ́lọ́run ọba. Ẹni tó máa pàkan tá dà kan sí, ta ló fẹ́ bí léèrè? Kò sí. Ẹ wo, madam ti ṣe bẹ́ẹ̀ wọ́n lọ. Tó àdúpẹ́ ọjọ́ jìnnà síra. Àmín. Àní rírú ẹ̀ mọ́. Ọlásùnbọ̀ ọkọ mi, Àkànkẹ́, wàá mọ nǹkan kan. Wọ́n ti dá ẹ̀dùn òǹbí iṣẹ́ báyìí. Èyí ti lọ bó ṣe fẹ́ lọ. Èyí tèmi wá fẹ́ sọ fún ọ ni pé ní kankan mo fẹ́ kó o tètè wá sẹ́mi. Torí pé ọwọ́ tó bá dilẹ̀ ó lè sú bẹ́ẹ̀ ń sẹ́ o. Màámi, ó tọ́ lẹ sọ. Àmọ́ ìgbà tí chief máa fi gbogbo wa lẹ̀, wọ́n fún wa láwọn owó kan. Ó yẹ kí yẹn náà tó mi bẹ̀rẹ̀ nǹkan kí n máa rà kí n máa tà. Àbí mi ò lè tún máa lọ máa wáṣẹ́ kankan. Ọlọ́run ṣeun ọkọ mi. Tó bá bomi ara bíi ijọ́ mẹ́ta kó tètè mi tó fi ṣe. Sọ́ọ́rí gbogbo tó bá ti dowó ńlẹ̀ báyìí. Yóò máa ga ni. Bó bá ti lù báyìí yóò máa dún ni. Bó ti tọ́ bàpò ọmọ rí mú jáde ni. Àmín. Lágbára Ọlọ́run bí ó ṣe rí nu ó ti dá ń gbà náà. Bí mo ṣe bá yín inú mi dùn, ojú yín gan gún régé. Ṣẹ́ṣẹ́ yín ò dùn yín púpọ̀ mọ́. Irọ́ kò wọ́n rí mi mọ́. Àwọn ìyá ọpẹ́ ńkọ́? Ó wà. Gbogbo ìgbà làwọn ọmọ rẹ̀ máa ń béèrè rẹ̀. Ọ̀gá àdúgbò yìí mo mí sí wọn bí. Àǹtí Sùnbọ̀ wọn ò tiẹ̀ béèrè wa, wọn ò tiẹ̀ béèrè. Màá ní ń béèrè yín. Àdúpẹ́ lọ́dọ̀ ọ̀gá inú mi dùn o. Inú èmi náà. Àlejò ọ̀gànjọ́ bá wọlé mi wá. Àlejò ọ̀gànjọ́ bá wọlé mi wá. Ọlásùnbọ̀, wọ́n sì ń béèrè lọ́wọ́ rẹ̀ kó lẹ́kùn lọ. Oyún inú rẹ̀ ta ló ní? Màámi, tí bá sọ pé ó yé mi, mo ń parọ́ fún yín ni. Kò yé mi náà. Ńgbà tóyún ìṣẹ̀yẹ, sóyún wá fò mọ́ ni. Mi ò léyìn kankan tí mo fẹ́. Bí mo bọ́rọ̀ oyún yìí ṣe jẹ́. Nígbà tí adé hospital wọ́n ní ọ̀sẹ̀ 8 lóyún tó wà nínú rẹ̀. Tó o sì wọnú ilé kò tí ì pọ̀sẹ̀ 8 tó darí dé. Dájúdájú ibi tó o ti wá gan-an ló ti gbóyún wá. Kò yé mi náà. Ọlásùnbọ̀, mo fẹ́ kó o rò jinlẹ̀ dáadáa. Ó ti gbọ́, mo fẹ́ kó o rò jinlẹ̀ dáadáa torí pé òkú kì í farapamọ́ fẹ́ni tí ó wẹ̀ o. Ó sì mọ̀ pé lẹ́yìn èmi Ọlọ́run ló kù, lẹ́yìn ìwọ náà Ọlọ́run ló kù fèmí náà. Àjú bá a ṣe wáyé lọ. Nǹkan tí mo rántí ni pé
dájúdájú ẹ̀kọ́ ti fi ojú mímu hàn ẹni gan ló lóyún náà rẹ̀ ó ti wá dá a báyìí ó yá jẹ́ ń lọ wẹ̀wù kí wọ́n náà múra yá wa lọ ká jí ó mọ̀ yìí pé èrè ọjọ́ náà ń tó dálẹ̀ ni. òṣìṣẹ́ ṣífù ní gbogbo wa ṣífù dẹ̀ dá gbogbo wa síta nígbà kan náà ni kò sí lọ́dọ̀ ṣífù tó mọ̀. ó dà já tún lò báyìí wàá múra kó o gba ọ̀dọ̀ ṣífù lọ sọrí ṣífù tó gba gbogbo yín síbi iṣẹ́ yóò mọ̀ ló ti kálukú ti wá yóò mọ àdírẹ́sì ilé kálukú yín yóò lè fi júwe fún wa. má gbé o sáà máa rọra gbèsè ká wọlé ńlẹ ọkọ mi ńlẹ. ìyá àbíyè ìyá àbíyè ìyá àbíyè. ẹyọ mọ yìí dà ó yẹ wá ràn lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí tẹ́ mọ́ ṣe ni. ẹrù wọn kọ́ wẹ́rẹ́ báyìí láàgbọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ rọra mọ́ ṣe ń bẹ̀. rọra o rọra gbẹ́sẹ̀. màmá ẹ mọ̀ bọ́ ẹ mọ̀ wọlé ẹ mọ̀ bọ́ ẹ̀yin rọra wábì kan fi àpèrè tẹ̀ ń bí à ń bọ̀ wá ní ìṣiṣẹ́ ti gbọ́ ẹ mọ̀ rọra gbẹ́sẹ̀ ń bẹ̀ o ẹ mọ̀ rọra. Ọ̀ṣun onídìí abiyamọ mẹ́rọ̀ ni mò ń ké sí lọ́wọ́ o ìyẹn ewé pèmí àgbéyàwó mọ́sánà ewé pèmí ewé lẹ́yìn ọ̀jẹ̀tùjẹ pẹ́pẹ́yẹ ewé pèmí dá mi lóhùn wọlé mi ń kó bẹ́rẹ́ fún ìjẹ́ lọ́wọ́ ewu yìí ń dẹ́lẹ́sẹ̀ yé èmi ọ̀làdé kojú ẹ̀bọ̀ra tí ń gbẹ́nu omi Ọ̀ṣun má fi talẹ̀ jẹ́ mi ọ̀sẹ̀ǹgẹ̀ tẹ́dàkùn má pọ̀ mi dànù mi tọmọtọmọ tẹ́lẹ̀ rú àgbo àgbàrá àgbo ńlọ̀ṣun fi ń wẹ̀ ẹ̀mọ́ rẹ̀ kí dókítà ó tó dé. ikú ọ̀bọ̀lọ̀ ọ̀pọ̀ ọmọ tí mo bí Ọ̀ṣun ó yẹ ẹ̀gbin. ẹ̀yin tó láyé ẹ̀sánú mi bá yan mi sí yan mi. ó yẹ ẹ̀gbin. Mama, ẹ jẹ́ kí àwa máa lọ náà. tó ẹ ṣé mo dúpẹ́ o ẹ kú àtẹ̀lé o ẹ̀yin náà ó láyọ̀ tí náà ó dé láìpẹ́ lágbára Ọlọ́run ẹ ṣé gan. Màmá tó bá di ìrọ̀lẹ́ èmi tún máa wá yọjú sí i. ọ̀dà kò ní tí náà dé lágbára Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀lẹ́. ire lágbọ́. àmì o ẹ ṣé o ẹ ṣé o. Ọya wọn sí ẹ̀rọ pẹ̀sẹ̀ báyìí ní ìrọ̀pẹ́ kókò lágbàlá ọya ẹ̀gbin ó ti tó ọya ẹ̀gbin díẹ̀ ẹ̀gbin.
òmìnira ti ń bọ̀ Ọ̀ṣùgbèmí ọ̀yà lè bá ń jáwé pàjẹ́ polóbì wá ní kíákíákíá igbó gbàlúhùn ni ó lọ ọ̀yà ẹ̀gbìn kékeré báyìí wọ́n bá péréte báyìí náà ló kù ó yẹ ẹ̀gbìn. ìyá wa ilẹ̀ o. ọjà rẹ wá bọ́ọ̀ ni. wẹ́rẹ́ làágùn dídùn báyìí lọ́sàn-án ó sọ òkú ṣáà máa gbàdúrà. àdúrà náà ní gbà ìdákẹ́ ọlọ́run ṣàánú mi jésù ń bọ̀ sọ̀rọ̀ ayé ọlọ́run jẹ́ kí sùnbọ̀ bí láyọ̀ mọ́ jẹ́ ń jẹ̀bi lórí ìsúnbọ̀ ọlọ́run mi ṣàánú mi o ọlọ́run ṣàánú mi. ìyá wa ẹ kú kalẹ̀. ọjà rẹ ṣàánú mi ọlọ́run ọlọ́run ṣàánú mi o ṣàánú mi má jẹ́ ń jẹ̀bi o má jẹ́ ń jẹ̀bi. ẹ lọ sí ń bọ̀ díẹ̀ kò ṣeun wẹ́rẹ́ kò ṣe. ẹgbẹ́ o. àbí wẹ́rẹ́ mo gbọ́ wọn ọmọ tí mo gbọ́ òun yá báyìí ọlọ́run ni wọ́n yàn ọ́ yíyan òun ó gbé ọgọ́ ọlọ́run mi o. ẹ ǹlẹ́ ìyá wa. ìyá wa ẹ kú kalẹ̀. bóòlù. a kú oríire a kú oríire. ọlọ́run ṣeun. ayọ̀ abara tíntín bẹ́ẹ̀ ni. ọlọ́run ṣeun. wọ́n ti bímọ ẹ ṣe ọkùnrin rẹ̀ àbóbì. ọkùnrin làǹtìlanti. mo dúpẹ́ ẹlẹ́dàá mi ìyá ọmọ náà ńkọ́. àlàáfíà gbogbo wa wà oríṣiríṣi ìyá wa ẹ tí ì lè lọ ńgbọ̀ bá yẹ lọ rèé wò yẹ wọ ọmọ ẹ náà lẹ́nu nǹkan ẹ dákun àwọn èèyàn tó tẹ̀lé yín wá láti ilé tẹ̀jọ wa ńkọ́. èmi mo ní wọn máa relé wípé wọn sì mú ìròyìn ayọ̀ wá bọ̀ nílé o. ẹ bá ti ní kí wọn ó lọ. tí ò sí ẹ fẹ́ ránṣẹ́ ni ẹ wo ìyá àbíyè sàkátà pàrà báyìí àgbàlagbà ṣetán èyí tó bá yí ó lọ́wọ́ karùn-ún ni o èyí bó bá ṣe rí ni ẹ wí ọlásùnbọ̀ mi sì wà ó sà wà lálàáfíà. ọmọ ń bẹ ṣùgbọ́n ìyá ni ò sí. báyìí ọ̀rọ̀ mi wo ọlásùnbọ̀ mi sọ́mọ́ tẹ̀mí ẹgbà mi ò sọ́mọ́ tẹ̀mí sọ́mọ́ mi sọ́sọ́sọ́ mi ọlásùnbọ̀ tẹ̀mí ọlásùnbọ̀. ọ̀ṣun bá wa wọ ọmọ náà Olódùmarè ó. ọlásùnbọ̀ fi yà jẹ́ mi o. ọ̀ṣun àwọn alálẹ̀lẹ̀ yóò bá wa wọ ọmọ náà. ọlásùnbọ̀ àbí ẹjẹ́ lọ wọ̀ wọ̀ ẹjẹ́ lọ wọ̀ ìdè má sunkún mọ́ ẹkún tẹ́ ń sún yìí ò lè jẹ́ ni tó ti kú ẹkún tún máa dá ọkọ mi lè sì ra yín lára ní inú ẹ̀wù ń sí ẹ̀fẹ́ ló kan kọ́kọ́ látàánú jọ. Ọlákẹ́ wọ́n ti sùn bọ́ ṣe fún mi wọ́n ọ̀nà tí sùn bọ́ gbà sùn bọ́ tó náà wọ́n mú bànújẹ́ ayé mi kúrò torí gbogbo bànújẹ́ tí bàbá ò dá sínú ayé mi kò ní wọ́n fi pa mí lẹ́rìn ayọ̀ àti sùn bọ́ yóò tó dínkù ẹrù bànújẹ́ fún mi ni wọ́n lòun gbójú mi lọ́wọ́ mi jẹ́ àsọfẹ́ fi kọ́ dẹ́ mo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ìwé èsì àwọn àti sọ̀bọ̀ ìjọ wà ní tó ń sọ fún mi pé kí n bá ti wẹ̀yìn báyìí òun ni mo rí àṣírọ́ ní pa fún mi ìwé ìdòtà kọ́ sí bàjọ́ ìyàjọ́ mu ní ó ní mo sì fẹ́ sọ̀pọ̀ tó bí ilẹ̀ báyìí tàbí ó bá gbé olùwà bá wa tọ́jú ẹ̀ lọ́wọ́. ọ̀nà wo ni mo fẹ́ gbé gbà. màmá ẹ má sunkún mọ́. bọ́ sọ mi sí òwò gbaṣọ lára mi. èmi mọ̀ pé ó dùn yín torí kò sẹ́ni tó máa ṣe tí ò ní bara jẹ́ àròkàn ló mẹ́kàn àsùn ìdá wà ẹ má sunkún mọ́ ẹjọ́ torí ọlọ́run á rẹ̀ yín lẹ́kùn. ni mo ṣe tàdún dẹ́rù eléyìí wò fún mi. ẹ má sunkún mọ́ màmá ẹ má sunkún mọ́. ẹ má sunkún mọ́. tí wọ́n sọ fún mi. ewo dáríwó tẹ̀sí ẹ̀ ń pa láàrin àdúgbò kan náà mo ní ká ní sùúrù kí ló dé tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ yẹn. kí ló máa ń lè kọ́ máa kún mi gàlagàlà kí kò bá sí ikú àjọkú ìyẹn mọ́ kàrà ìgbésọ̀ ní gàlà ẹbí pẹ̀lú ẹ̀wà ní ẹgbẹ́ wa wọ́n ṣe gbẹ́ kí ló yẹ má sọ̀rọ̀ sẹ́mi. a ní ká ní sùúrù mi láàkì bẹ́ẹ̀ ṣe ń pariwo láàrin àdúgbò yìí kí ló dé náà ṣé èèyàn mọ̀ pé nǹkan téèyàn bá ń fẹ́ èèyàn máa ń gọ̀ fún ni. kí má dọ̀bálẹ̀ ẹ̀hún ọ mà ṣe o
ikú bọ̀ lájẹ́ kẹ́ ẹ má dọ̀bálẹ̀ òun àbí. bàbá ẹni sùúrù bí ìyàwó yín ṣe sọ fún yín yẹn. ìyá ni kọ́ máa kẹ́ ẹ má gùn mí gàlagàlà má bà mí sọ sí ìkọ́ ìpapà. ó bá dáa kẹ́ ní sùúrù àti wípé amúmirí wípé eré ńlá kan bọ̀ wá bá yín ọ̀nà kan náà dẹni rẹ̀ ẹ lè gbà wá tíri náà bá wá kẹ́ má bàa fọwọ́ ara yín tànù ó má dáa kẹ́ ní sùúrù. gbogbo bá yára ẹ wà bá mi lè ire ìbá wá kẹ́ ẹ̀jẹ̀ má lọ pín. à ń bá yín sọ. Celia. Judikis. Java. Gaga. On your way, me find my way. Now my blessing, they come my way. Hello, sir. Yes, I'm on my way, sir. Mo ti wà lọ́nà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, sir, wọ́n ti send the description yẹn sí mi, so I'm actually following the description, so send sí mi. Yeah, definitely. Tí bá ti dé, máa jẹ́ kẹ́ mọ̀, sir. All right, sir. Yeah, thanks, sir. Only you can satisfy you. Only you can satisfy you. You wanna turn me down, they wanna turn me down. But you love me, yeah. Kí ló ṣe á ní kó má fọwọ́ kàn mí, òun gbọ́rọ̀ ṣá. Má má fọwọ́ ẹ̀kọ́ mi, kí ló ṣe ẹ́? Ní sùúrù ṣonza ló ń bá ẹ sọ̀rọ̀, ọba mi kan ló ń bá ẹ sọ̀rọ̀. Má lọ fa ọgbẹ́ni má fà kọ ṣakọ̀, tó má fà kọ ṣakọ̀ akọ náà ló máa padà ṣadé orí ọmọ akọ. Ní ìwọ náà. Aláyé ló ń bá ẹ sọ̀rọ̀. Ìwọ wo láláyé? Èmi chí pẹ̀lú àwọn làfóòṣì, àwọn díìpì. Ọ̀gbẹ́ni dread lele wa mo ní bẹ́ẹ̀sì mo ní pọ́ọ̀ṣì. Adé kò má fọwọ́ kàn mí, òun gbọ́rọ̀ ṣá. Òun gbọ́rọ̀. Bẹ́ẹ̀sì wo ló ní? Oní bẹ́ẹ̀sì ló ń fẹsẹ̀ rìn. Ṣọ́ ààrẹ kò yẹ kí stop mi. Ṣọ́ ààrẹ jẹ́ kórìí ẹ̀kọ́ bẹ́ẹ̀sì òṣì wo ló ní? Ẹ kọ́lẹ̀ o. Ada ẹ jọ Ajibike street mo lọ. Ajibike street. Oh, ó ń ṣe around bí báyìí o. Ẹ ṣì máa ní láti turn back. Ó máa take yín like 45 minutes. 45 what? 45 minutes. So that means it's not even around here. It's not around here. Ó jìnnà gan. Ẹ máa padà sẹ́yìn, ẹ máa reverse. Ẹ máa lọ straight down tààràtààrà, ẹ máa rí ibi roundabout kan. Báyìí débi roundabout yẹn, ẹ yí àlápọ̀ ọ̀tún. Láti àlápọ̀ ọ̀tún yẹn, ẹ máa lọ straight. Second turn by the left. Ó ti yé ibẹ̀ ló ń pè ní Ọ̀túnba Ajibike street. Ọ̀túnba ló níbẹ̀. Okay, ẹ ṣé gan, thank you so much. Ẹ ṣé. All right, bro. Okay, ó dàbọ̀. Ìwà bá mi sọ̀rọ̀. Má fi owó ẹ̀kọ́ mi, mò ń bẹ̀ sọ̀rọ̀. Ó ní mọ́tò, tó bá ní mọ́tò ò ní máa fẹ́. Kíkọ̀ páàkì ẹ̀ sí ilé fún abálẹ̀ náà gbogbo nǹkan tí mo sọ náà. God. Kí ló ṣe náà Mr. Lọ́dàpọ̀ báyìí tí mò ń pe nọ́mbà àwọn tí ò lọ yìí? At least ẹ mọ̀ pọ̀ yẹn expect èèyàn. Ó yẹ kí fóònù yín wà lọ́wọ́ yẹn àbí kẹ́yìn náà tẹ̀tẹ̀ láti fi nọ́mbà mi pè mí. Ọ̀nà ló ti fẹ́ dé the end ìgbà téèyàn mọ ibi tí wọ́n fẹ́ lọ bá àbí kí ni gbogbo ilé ìbá nítorí Ọlọ́run. And it's almost getting late. God. Nǹkan tí Mr. Ládàpọ̀ ṣe fún mi yóò dá o, like seriously. Kò dá o. God. Mo fẹ́ tún lọ báyìí. Mo fẹ́ lọ báyìí nítorí Ọlọ́run. God. Mr. Ládàpọ̀ as in ìkàlẹ̀ ṣe fún mi yóò, like seriously. And it's getting dark already. Kí ni mo fẹ́ ṣe báyìí? Jẹ́ kí n wọ street náà. Please. Oh yeah. Okay. Again? What's all this? This is total rubbish now. Wọ́n ti ń pe nọ́mbà Mr. Dàpọ̀ láti ìrọ̀lẹ́ ńsìn kó lọ. Ẹ mọ̀ pé ẹ̀ expect èèyàn. Báwo ni fóònù yín ṣe máa kú in the first place? Kí ni mo fẹ́ ṣe báyìí? Nílùú tí mi ò mọ̀yàn tí mo lẹ́bí tí mo lára ẹwẹ́wù ẹ̀ ṣe dúdú. Ẹ̀fù olóṣù dúdú mi ìlẹ́bí mi lára mi ìníyàn kankan bí báyìí.
ṣé mi ò ní máa padà síkù báyìí tàbí kí ni mo fẹ́ ṣe báyìí? Ọtí bá ní máa padà síkù ó dangerous o because ilẹ̀ ti ṣú already. Lalu, lórí fífún ẹ̀ lórí. Lọ́lẹ̀, wọ́n dá yẹ. Bísọ̀ sí bọ̀. Ṣé olóògùn kúrò àwọn tó ń gbélé yín ni? Ṣé bí ẹ bá ṣe pé olúwa rẹ̀ yẹra, ọ̀rọ̀ bá fi mọ́tò gbà mí? Ẹ kálẹ́ sá, kàn ṣe ni pé àjèjì ni mímí báyìí. Mo wáyọ̀ wá sí ibi báyìí látẹ̀kọ̀ ni. Nọ́mbà ènìyàn wá lọ. Ibi tí mo tẹ̀sí ní pé kí n máa wá láti pè wábi láti wá hòtẹ́ẹ̀lì tí máa dúró sí. Ni mo wá gbọ́ àwọn orò ni mo sá fún. Sọ ìwọ làlejò ọ̀gànjọ́ tí wọ́n ń sọ. Ṣé o mọ̀ pé òní là ń ṣe ọdún ìrẹ́mìírẹ́kẹ̀ nílùú wa yìí ni? Òní ló sì péjọ kẹfà táwọn àwọn tí ń jáde. Mi ì mọ̀, àjèjì ni mi ì mọ̀, orí ń fọ́ mi. Wọ́n lè ní wíyẹ. Ìwọ kì í gbọ́ Bond FM. Mi ì gbọ́. Fàájì FM náà ń kọ́. Odidi oṣù bíi méje òun ni wọ́n fi ń polówó pé tó wọ́n sọ ọdún Rẹ́mìírẹ́kẹ̀ o wọ́n sọ ọdún Rẹ́mìírẹ́kẹ̀ láyé pé o wọ́n wá sọ pé ìwọ ọmọ sórí bàbá ẹ dákun ẹ já mú fáwọn olóró kí wọ́n bẹ́rí rẹ̀ síbi. Ẹjọ́ sá ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi kó mo tó àmì ìmọ̀ pọ́n ṣòro ní mi ìmọ̀ mi fojú dòrò. Bàbá ẹ bàjẹ́ kí káwọ́ kínní kan o ojú rẹ̀ máa ń rojú ṣàánú o ẹ bàjẹ́ kí n máa lákùnrin lọ àdúgbò ọ̀dọ́ mi bó tiẹ̀ ṣe ilé mi kó pọ̀ dẹ̀ sùn kí lè mọ̀ kó má lọ. Ẹ rò pé kó sùn. Ẹ sá ẹ wò ó kó bá tiẹ̀ jó tẹ ọ. Kọ́wí hòtẹ́ẹ̀lì gbogbo hòtẹ́ẹ̀lì rántí ti pa ìṣẹ̀dẹ̀ wa. Ṣé ọ̀nà mẹ́ka dàbí fìlà kọ́ mú wẹ̀ ni sálàjì ni ọ ni. mi ọlọ́mọdé ń ṣe rìnrìn ayé mi. Gbogbo ọ̀nà yìí wà àdúgbò ilé gbogbo ọ̀nà rántí ti pa bó ṣe débi pàpà kò yé. Bàbá àjálàjì bàbá sì jálàjà kò sẹ́ńtì wọn lè fi bọ́ mọ́lẹ̀ sẹ́ńtì gbọ́. Ẹ wo bàbá sẹ́rí ẹ máa mú lọ sẹ́ńtì gbọ́ ẹ jẹ́ kó wà lọ́dọ̀ tí yẹn já sànú ẹ̀ bẹ́ẹ̀ ti sọ. Lórílẹ̀ tèmi ń wò yìí kọ́ dà pé kọ́ mọ́ tòótọ́ ni àlejò ọ̀gànjọ́ lọ́fẹ́ jẹ́ ọ̀dà ẹ̀yẹ́ máa bọ̀. Àníkà ìpọ́lé ẹ̀fẹ́jọ́ lè darí bẹ̀rẹ̀ wórówóró ni ẹ ti máa sọ̀rọ̀ àti gbọ́ àmọ́ sẹ́rí. Ṣé o mọ̀ pé àlejò ọ̀gànjọ́ ni wọ́n ń perú rìn torí ní ọ̀gànjọ́ ọ̀dà o? Ta ló ní fóònù méjì? Ìwé tí wọ́n bá sọ̀rọ̀. Ṣé wọ́n ló ní fóònù méjèèjì ó sọ pẹ́tẹ́pẹ́tẹ́ àdá lórí? Ọ̀dà ẹ báyìí náà lọ́nà bíbá náà lè máa gbà. Tọ́ bá dórí ta ẹ̀bọ̀ kan bẹ tí wọ́n gbé sórí ìta bẹ̀ mọ́ fi mọ́tò tẹ́ ọba fi mọ́tò tẹ́ bọ ìwà àti mọ́tò rẹ̀ tó. Mo kí wọn kú ọ̀fọ̀ lágbolé yín o. Ṣé o ti gbọ́? Ẹ máa lọ iwájú náà níwájú ní kẹta. Ẹ lọ gbà bẹ̀ wọlé. Ara tí o kì í balẹ̀ rárá. Ìgbà tí mo sọ̀rọ̀ tó fẹ́ mọ̀ sọ̀rọ̀ sí ilé ẹnu, máa bá jọ wà lórí ìta ọ̀yẹ́ kẹlẹ́gbẹ́ ọmọ ẹgbẹ́ o. Tó ti gbọ́, àìrí kan ṣe kẹlẹ́gbẹ́ tí wọ́n á máa dúró síta. Àwọn ọmọ tí ò tó mi, gbogbo wọn bẹ́nu létí wọ́n ń sùn. Èmi wà ní àhín nínú òtútù burúkú báyìí tí mo fi Abọ́lá jílẹ̀ lé. Dẹ́kun rẹ pé o, tó ti gbọ́. Níṣẹ́ mo rò pé ojú rẹ̀ máa ń rojú ṣàánú báyìí pé kó má bọ̀ níbí kí n tọ́jú rẹ̀ méje fílẹ̀ fáwọn ará wa ẹ ṣàlàyé kan kò lè fi dá. Ojú ló ń rojú ṣàánú gẹ́gẹ́ bí kan tẹ̀ sọ tó bá ṣàjọmọ̀ wa tàbí tó jẹ́ bí wa a ní tì síta kókó sẹ́nu ọ̀rọ̀ kọ́tẹ́ ṣe yẹn náà dáa. Arákùnrin kó orúkọ rẹ̀. Ẹni ìtàn ni sá. Ẹni ìtàn. Bẹ́ẹ̀ ni sá. O ilé ìrò wa o kó ra wa bí o wa mo máa ṣe mi pé ní ìbínú o ibùsùn wa kò pé méjì bàbá wa mánéèjì àbíkẹ́ ti ń pè. Ẹ sà kò sí problem sá mo máa wà òkè kọ́ máa bọ̀dà ṣebí kí n ti sùn kí n ti jí ni ẹ ṣe gan sá. ṣé a rírọ̀ rí. má bá wọn ṣe aṣọ rógódó kan wá kàn fi rọrí ìgbà mélòó ni ilẹ̀ fi máa ń mọ́. No need àti stress ara yín ma I will be fine ṣebí kílẹ̀ ti mọ́ ni ẹ má worry. Ó wà mọ́ tí ó ṣe bá kó máa jẹ. Mo wà òkè. Ẹ ń bínú sí wa ni amọ̀làjẹ́ ẹ̀ kù nínú kúlà lálẹ́ àná
káwọn ọmọ mi tó sùn ẹ jẹ́ kí n gbé wá kẹ́ jẹ́ kẹ́ tiẹ̀ fi kankan sínú kẹ́ tó sùn. Esma ṣe mi ò bínú ó kàn jẹ́ pé inú mi ṣìkún díẹ̀ ni mo wà okay. Ó dáa èmi fẹ́ padà sọ́dọ̀ àwọn ará wa ṣé mo wí wọn pé n kò ní pẹ́ kí n tètè padà o kéèyàn kan bá kọlẹ̀kùn má ṣílẹ̀kùn o. ṣílẹ̀kùn kẹ̀. o ti gbọ́ n kò ní pẹ́ padà dé o kéèyàn kan bá kọlẹ̀kùn kó kò bá gbóhùn mi má ṣílẹ̀kùn o. mo bá fẹ́ kó o béèrè ọ̀rẹ́. Okay sir ẹ ṣé sir. ẹ má pẹ́ o ó dàárọ̀. ẹ ṣé gan-an. ilé mi wà o. Hello wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mọ̀ mí rí tí wọ́n gbà mí sílé nǹkan tí Mr. Dàpọ̀ ṣe honestly ó dùn mí gidi gan ẹ mọ̀ pé ẹ expect èèyàn fine kò sẹ́ni tí ò lè ní low battery but at least kí battery yín tó kọ ẹ ti mọ̀ kó máa pẹ́ ẹ máa kọ nọ́mbà síbi kan ẹ máa lè máa fi reach mi ẹ mọ̀ kó síbi tí mo fẹ́ pè yín sí kò tí nǹkan méjì tó ń bà mí lẹ́rù ju owó tí mò ń gbé kiri lọ yìí náà millions of naira ọlọ́mọ ẹ̀ka ara burú ká ní mò rí ibi dúró sí ń kọ́ hotel kẹ̀ ṣé restriction fẹ́ máa yan bọ́ hotel kò ń ṣe pé bíbá really wà comfortable bẹ́ẹ̀ yẹn bọ́ mi ní choice ṣé kò wá better ju kéèyàn lọ kó sọ́wọ́ òru lọ ni kò sí nǹkan tí mo fẹ́ ṣe náà ju pé first thing tomorrow morning I will be coming to Lagos àbí ọlọ́mọ jẹ́ kí surprise lọ́ọ́ di nǹkan mímọ̀ yẹn lọ́wọ́ so kí n máa padà bọ̀ àsìkò jẹ́jẹ́ pẹ̀lú owó tó wà lọ́wọ́ mi ni definitely kò sí wàhálà tí bá ti fẹ́ kúrò mi báyìí màá pè ẹ́ màá lè jẹ́ kó mọ movement mi alright kò ní great night alright. Okay. Mr. Dakojo mi lójú tó ń ṣá. ẹ wo ọkọ yóò gbé wá rè òun lè gbé mi délé ìgbà lẹ́dẹ̀ mọ̀ kí n dẹ̀ jí kó wá má lọ bí ó fẹ́ lọ n kò rí mo wò ní mọ́tò n kò rí ìyẹn lè jẹ́ kí n sáré wá báyìí ní tẹ̀sán yín pé ẹgbà mi ó kí n má dẹ̀ ṣe oore dáná o. ó ga ọ ẹ dẹ̀ ní nọ́mbà kankan tá a ti lè pè sí. nọ́mbà n kò ní nọ́mbà yẹn kí n pa máa fi nọ́mbà rẹ̀ ṣe àìsọ̀rẹ́ èrò ká yọ ọ bó pẹ́ bóyá onílé àrèlé. sà bóyá ibi tó dẹ̀ fẹ́ lọ kó tó di president àwọn olóró yẹn ṣẹlẹ̀ bóyá bẹ́ẹ̀ ló lọ sà. a máa dáa fún yín bàbá ọkọ mi ṣé rí nǹkan tẹ́ rò yẹn lèmi náà rò mo ní àbí wọ́n sáré jí lọ síbì kan ni àdẹ̀dẹ̀ pálọ̀ àbá wọn mọ́ ẹ ṣàánú wa ẹ má jẹ́ kó re dibi mọ́ wa lọ́wọ́. wẹ́ ẹ fọkàn yín balẹ̀ ṣé rí àwọn máa gbé mọ́tò yìí lọ station nísìn tí ó bá dẹ̀ dé àwa bá wa lágọ̀ọ́ wa ṣùgbọ́n ẹ máa ṣe ìrànlọ́wọ́ kan fún wa o nígbàkigbà tá a bá nílò ìrànlọ́wọ́ yín a máa pè yín ẹ má dẹ̀ hesitate láti dá wa lóhùn. màá wá àdé kí bá mú ilé wa rè kẹ bá ti pè mí màá dá yín lóhùn. ọ̀rọ̀ ẹ fọkàn balẹ̀ ọ́fíìsà. ẹ jẹ́ bá wa wá wọn o ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa o. bàbá ọ̀rẹ́ wa ṣe mí ní kàífì báyìí o báwo ni adúrú gíndé ọlọ́run ṣe bẹ́ẹ̀ ṣe máa nù jáde kúnlẹ̀ tí ò ní sọ fún anybody. sórí tá a bá ní ká dàálẹ̀ ká tún sa ọ̀rọ̀ yìí ó ta kókó. nọ́mbà 1 nígbà tí bọ̀bọ̀ yìí tá a mú lálẹ́ àná sọ pé mi ti sọ pé kán jẹ́ ká fà láwọn olóró lọ́wọ́ kán fi ṣètùtù. àmọ́ nínú ọ̀rọ̀ bàbá yìí ń gba wájú ó ń gbẹ̀yìn ó ń gba wájú ó ń gbẹ̀yìn ó ń gba wájú ó ń gbẹ̀yìn ibẹ̀ lára ti fún mi pé kó bá jẹ́ pé fóònù méjì tó ń bẹ níwájú mọ́tò bọ̀bọ̀ yẹn ò ní fókọ̀sì bàbá pé táwọn bá mú táwọn bá ta wọ́n á fi ṣe nǹkan kan. àǹdẹ́ tá a bá tún wá wò náà á wá fi mọ́tò ẹ̀ lẹ̀ ilẹ̀kùn mọ́tò wá sísí kalẹ̀ ó fi fóònù ẹ̀ méjèèjì lẹ̀ chájà ń bẹ́ ń bẹ́ kò mú á wá rìn lọ bẹ́ẹ̀ yẹn. kò dẹ̀ ní gbé mọ́tò kún un lé ó kàn máa jáde kún un lé bẹ́ẹ̀ kò lè sọ fún anybody pé òun kún un lé. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó rí bákan bákan ìdí tẹ̀mí fi sọ bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ yìí ọlọ́gbọ́n ló lè yé àwọn ọ̀mọ̀ràn ló lè mọ̀ sọ ma pé ìlú àgídìgbò ọmọ yìí Ghana ni mò ń bá sọ̀rọ̀ tó bá pé Yorùbá ni wàá mọ̀ túmọ̀ ìlú àgídìgbò nílẹ̀ Yorùbá ọlọ́gbọ́n òun ló máa ń lù àwọn ọmọràn àti àwọn tó lọ́pọlọ àwọn náà máa ń jó sórí tá a bá wo sàkún ọ̀rọ̀ yẹn lọ sàkún ọ̀rọ̀ yẹn bọ̀ bàbá Olúṣọlá ọwọ́ wọn mọ́ nínú ọ̀rọ̀ yẹn ó túmọ̀ sí pé ọ̀dà pé bàbá ti pa ọ̀dà tó nǹkan ṣe ìwọ gangan ara ń fún mi sí ẹ o sọ pé ọmọ Ghana
tó wá ṣe security nílẹ̀ Yorùbá kò yẹ kéèyàn dára dé o. no èmi ṣe rí ẹ̀ bẹ́ẹ̀ yẹn. tílu tíyín bá rọrùn ni tó dáa wàá wá ṣe security nílẹ̀ Yorùbá. sórí tẹ́mi fẹ́ nísìn ni pé ẹnì kọ̀ọ̀kan kó wà ní duty níjọ́ kọ̀ọ̀kan Ọlọ́run ló kúkú ń sọ̀lù tẹ́lẹ̀. ṣé táwọn ọmọ ti bí n bá dé ṣé sakabula dátà múdání sáré alẹ́ dojúkọ wọn ni sàrà là ń jẹ o. mo wá fẹ́ kó kálukú wà lórí ọwọ́ ẹ̀ tẹ́mi bá ṣiṣẹ́ lálẹ́ òní mọ́júmọ́ kí wọ́n wà ní ọ̀fun tí wọ́n bá wà ní duty kémi wà on tí bàbá bá wà on kémi wà ọ̀fun bẹ́ẹ̀mi ṣe fẹ́ nìyẹn o tọ́lọ́n bá ti ṣe tá bá ti yanjú tó rùn lẹ̀ because ọ̀n padà gbogbo wọ̀ mọ́ ojú ẹ̀dẹ̀ rẹ̀ dé mi ẹ̀fẹ́ kẹ́ni kankan fi rẹ̀ dẹ̀ dẹ̀ mi la ọmọ Ghana ni wọ́n. ẹ máa ní pé ẹ mọ̀ mí dáadáa ni bí o fi tán pamọ́ kí n náà báyìí mo ṣe ń ṣe kí n náà. kí ni wọ́n tún fẹ́ ṣe sórí ọ̀rọ̀ mọ̀ ìbá bí kùnrin àwọn ìmọ̀ dà kúrò kò lélẹ̀ tọmọ ẹ̀rín ìgbà. gbogbo alẹ́ àná àbí ọmọ yìí sábà mi sọ̀rọ̀ ó ti wá di kánrin báyìí àbí kí wọ́n á ní mo fẹ́ ṣe báyìí Ọlọ́run ọlọ́run má jẹ́ sórí ibú o má jẹ́ orí ibú ó kàn mí Ọlọ́run o ọlọ́run mi mà ṣàánú mi switch off báwo ó sà ní chájà nù mọ́tò ọmọ tó pè mí títí dòru àná ẹlẹ́dàá mi mo mà dáràn má jẹ́ tó fojú sunkún ọmọ mọ́ Ọlọ́run mi ẹni tán Ọlásùnbọ̀ mọ́mọ́ sùn lọ́rùn mọ́mọ́ jáyé ó tó kí mi kú rọ́jú má jẹ́ ó tó fọwọ́ bànújẹ́ mú mi léjìká o Ọlọ́run mi ṣàánú mi ẹ̀yin abiyamọ òde ọ̀run àti táyé ẹ pawọ́pọ̀ kẹ́ ṣàánú mi lórí ọ̀rọ̀ nìtàn o níbo ni mo fẹ́ gbégbá ọmọ tí ń pè mí ìṣẹ́jú bí ń ṣe ń lọ ní pè mí ìṣẹ́jú ni mo wá ń pè báyìí ni mo ti ń pè báyìí tí mi rí pè látàná báyìí látòru àná báwo ni mo sì fẹ́ gbé gbà báyìí kí ló wá lè switch ẹ̀ off inú mọ́tò rẹ̀ oníṣájà tí máa fi ṣáàjì ń bẹ̀ àbí kí ni gbogbo orú eléyìí báyìí mo mọ̀ dá o Ọlọ́run mi máa ṣàánú mi mọ́mọ́ ìjà yóò tún kí mi kú rọ́jú Ọlọ́run ṣàánú mi Ọlọ́run mi májà yóò sọ mí sí òògùn májà yóò dá mi lẹ́bi lórí ọmọ yìí o. bàbá àgbàlagbà ni màá dẹ̀ fẹ́ kẹ́ ẹ dá mi lóhùn gbogbo nǹkan tí mo bá ń béèrè lọ́wọ́ yín. kí lẹ mọ̀ nípa ọ̀rọ̀ yìí àti pé báwo ni ọmọkùnrin yìí ṣe rìn. ní alẹ́ àná tá a wà lẹ́nu bodè ibi tá a wà eré burúkú lọmọkùnrin yìí ń sábọ̀ èmi tẹ́ ọkọ̀ rẹ̀ pé bọ́yá àwọn ará àbí ni wọ́n ń lé ni èmi gangan ni mo jánà mọ́ mọ́tò rẹ̀ lẹ́nu tí mo dá dúró bá a dẹ̀ ṣe dá dúró ó nígbà tó ń gbóhùn orò òun ló jẹ́ kẹ́rù ọba òun àwa jẹ́ kó yẹ pé à ń ṣe ọdún irémirékè pé àná ló péjọ kẹfà pẹ́nikẹ́ni tán bá sì mú lánàá òun nínú kan fi bọ̀gún ni àbí kan fi bọ́ mọ́lẹ̀ ibẹ̀ ni bàbá ti wá bàbá dá sí pé tí àwọn bá lè mú lọ lé káwọn ràn lọ́wọ́ kọ́ lọ sọ̀dọ̀ àwọn ọmọdún pé báwọn ṣe rí ọmọ yìí ọmọlúàbí ọmọ ni èmi dàgbà sí wọn lẹ́nu sẹ́mọ̀ páwọn ará síwájú igbákejì lèmi ìdí inú tèmi ṣe ni pé kí bàbá mú lọ àlọ́ yẹn náà tájọ lọ yẹn ni mo rí àfi bẹ́ẹ̀ ṣe tún béèrè lọ́ọ̀ mi nísìn pé kí ni mo mọ̀ nípa ẹ̀. ṣùgbọ́n a rí fóònù ẹ̀ a rí kọ́kọ́rọ́ mọ́tò ó tún páàkì mọ́tò lẹ̀ láàrin ìwà àti àgbà pé ìṣèrànlọ́wọ́ fún un ṣùgbọ́n báwo ló ṣe rìn káàrí mọ́. ẹ ti ń dàpọ̀ mọ́ra wọn kì í ṣe pé a ṣèrànà lọ́wọ́ fún un bàbá ló ṣèrànà lọ́wọ́ fún un tán láwọn ò mú lọ lé ilé ọ̀dọ̀ tèmi kọ́nà ti rí kọ́kọ́rọ́ tán rí mọ́tò ilé bàbá ni bàbá sì ló lórí àwọn ọdẹ àdúgbò. nǹkan tí mò ń sọ ni pé ẹ̀yin ṣáàsùn mọ́ bàbá oníṣọ́lá dáadáa ẹ ṣàlàyé fún mi kí ni nǹkan tẹ́ ẹ rò pé oníṣọ́lá fi ṣe. bóyá kẹ́yìn gangan kẹ́tẹ̀ bàbá nínú èmi ò lè àbí ọ̀gá ọlọ́pàá ṣẹ́dẹ̀ tún jẹ́ ká wò nídàkejì báyìí o kọ́mọ̀ lọ jẹ́ pé àkúdàáyà lọmọkùnrin tá à ń sọ yìí o. àkúdàáyà àkúdàáyà bíi ti báwo ọ̀rọ̀ yìí ó ti wà complicating o ọ̀rọ̀ yìí ti ń rújú fóònù ẹ̀ wà ń bí báyìí lóòótọ́ kò ring kò ṣe anything. Yes sir, it's getting so confusing sir. Inspector. Sir. Go and arrest that man, Mr. Onishola. My interrogate ẹ fúnra mi. All right, sir.
Hello? Hello? No, kì í ṣe ẹni ìtàn ló ń sọ̀rọ̀ yìí o. This is the DPO Eleyele police station, please. Yeah. Because ẹni yẹn gan. Hello? Okay. Yeah, there is a big issue lórí ẹ̀. Fóònù ẹ̀ àti mọ́tò ẹ̀ wà lọ́dọ̀ wa. Okay, ẹ̀yin ni mọ̀ọ́mọ̀ ẹ̀. Yeah, màá fẹ́ kẹ́ ẹ yọjú. Okay. Eleyele police station ní Ajílété. Bẹ́ẹ̀ ni mà. Okay ma. Tẹ́ bá ti ń bọ̀ ẹ mú fọ́tò ẹ̀ dání. Ṣé gbọ́? Okay, thank you very much. Yeah. Mr. Oníṣọ̀lá. Ọ̀gá kẹ́wì. Mo rí pé ti lost in thought bí mo ṣe ń bá yín sọ̀rọ̀. Rárá n kò gbọ́ wa. Now, báwo la ṣe fẹ́ rí ọ̀gbẹ́ni? Ọ̀gá irú ìbéèrè iṣẹ́ ń bí mi yìí. À ń kò rí ní mo jí pé kí n lají kó má lọ rẹ̀ ń kò rí inú ilé. Mo wò ní mọ́tò ń kò rí yẹn rẹ̀. Mo sáré wá bá àwọn ọmọ yìí pé ẹgbà mi ò ń kò rọ ọmọ yìí bá sùn lọ́dọ̀ mi o. Mr. Oníṣọ̀lá, báwo lẹ máa ṣe sọ pé ẹ̀rí láì ṣabẹ́rẹ́? Ok, lóòótọ́ orí lẹ ṣe. Àmọ́ nígbà tó dé lálẹ́jọ́ yẹn ẹ̀yin ò ṣe ní kó máa lọ sí station for safety. Èyí máa ń sún mi lọ́rọ̀ èèyàn ọlọ́pàá rẹ o. Ibi tó fẹ́ gbà dọ́dọ̀ yín sọ́nà kọ̀ọ̀kan nínú gbogbo àwọn olóró wọ́n ti dí gbogbo ọ̀nà yìí gbogbo ọ̀nà yóò ti dí. Ìyẹn lè mú ro kọ́rọ̀ má dùn ká mọ́ta kó dé ẹ̀sùn kílẹ̀ mọ́. Ẹ má jẹ́ kó rẹ́ di ibi mẹ́mi lọ́wọ́ o. Ó rere mo ṣe o, ẹ ṣàánú mi o. Ẹ wò bí ẹ̀yin náà lẹ lè help wa. Yes, ẹ̀yin lẹ lè help wa because ẹ̀yin lẹ ní àkọ́kọ́ tá àkọ́kọ́ mú pé tó bó lọ́mọ yín ṣe rìn. Ọ̀gá ṣé ẹ gbọ́ tèmi ẹ wò iṣẹ́ yín wa ẹ̀yin lè má bá wa wá gbogbo ọ̀nà yẹn bá lè gbà kẹ́ bá mi wá rí kí má ṣòro dárùn ẹgbà mi. Ẹ̀yin náà lẹ máa help wa ní wíwá. Ẹ̀yin lẹ lè fún wa ní kí ó jáde nígbà báyìí. Yes. Woman kan wà ní counter sir wọ́n láwọn nìyẹn nìkan. Yeah. Nìkan wọlé that's fine. Okay sir. Oore lẹ ṣe lóòótọ́ ṣùgbọ́n ẹ̀yin lẹ máa jẹ́ ká mọ̀ pé tó ó jí láago kan ó jáde síta. Ẹ̀yin lẹ lè ẹ bú wa. Ẹ rẹ mà ẹ pẹ̀lẹ́ mà. Èmi ni ìyá ọmọ tí mo pè ní ìsìn. Ẹ̀sìn bá wà rí mo lọ́wà. Ẹni sùúrù Mr. Oníṣọ̀lá ẹ̀yà ọmọ tí à ń wá nìyẹn. Nọ́mbà rẹ̀ ò lọ kó tó di pọ́rọ́ lọ lónìí tẹ́ ní fi máa bọ̀ ń tẹ̀sán. Ẹ dákun ẹ bá mọ́mọ́ mi jáde. Madam àwọn ni wọ́n gba ọmọ yín sílé tí wọ́n ṣoore fún kó tó di pé wọ́n wá wọn tì. Ìyá ó jọ bí ẹ pé mo mọ̀ yín rí. Ẹ̀yin rẹ̀ ìyá Sùnbọ̀. Bẹ́ẹ̀ ni èmi ni ìyá Sùnbọ̀. Èmi àti Sùnbọ̀ rẹ̀ iṣẹ́ lọ́dọ̀ bàbá mẹ́rin. Ẹ ṣe mo dúpẹ́ mọ́ mi. A máa rí nígbà ojú òní tí yín lè ṣàdúró wàhálà tuntun yìí. Àìdúpẹ́ ara ẹni àlàáfíà yín làlàáfíà àti àná oore tẹ́yìn náà ń ṣe fún àwọn pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ẹ rí nǹkan kan ní kẹ́ ẹ ṣe o ṣé rí bí mo ṣe sọ fún yín pé kẹ́ ẹ máa lóhùn ó ní ẹ máa lò ó ṣé tẹ́ ẹ máa ń lò bẹ́ẹ̀ àlàáfíà ó tó ara yín. Ẹ ṣeun mo dúpẹ́. Oògùn gidi ni ṣé ti gbọ́. In fact ẹ ṣe gan mọ́ mi ẹ̀yin náà ní fàìsàn ló gbà ẹ ṣe mo dúpẹ́ a máa rí yín bá o màjẹ́ wá bá mi fi sí inú bedroom. Okay. Má jẹ́ kó dànù láìláì gbogbo wa láti mú mi ṣe. Handle it well. Mọ́mí ọwọ́ àdúgbò àtẹjọ́ mi. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ̀yin dúpẹ́. Túndé. Má jẹ́ kí n máa pariwo. Ẹ má pariwo. Túndé. Túndé kò sí lé. Kí ló dé ibo ló gbà lọ? Iyọ̀ fẹ́ ra epo bírèkì sí mọ́tò. Epo break. Ta ló sọ fún kó tó jáde? Ó wí mi líyò ń lọ. Ó sọ fún yín ṣé ilẹ̀ yín gbà síṣẹ́ ni? Mo pè sí kó wá bá mi drop mọ́mì Sùnbọ̀ sí car park. Àwọn olè já Sùnbọ̀. Ìyá wa. Ẹ kú iṣẹ́. Ẹ kú jẹ́ mẹ́ta. Ẹ ṣe wà. Ẹ pẹ̀lẹ́. Ẹ wo bí ẹ máa bá mi tì wọ́n nísìnyí ẹ máa tẹ̀lé wọn kẹ́mi ṣọ̀gbọ́n wà òkè débi tó ti máa wọ mọ́tò ṣe ti gbọ́. Bọ́tọ̀. Mo yọ̀ǹda. Ẹ̀yin ni Sọlá tó fún Sùnbọ̀ lóyún. Tara ẹ ṣe mi o. Ẹ̀yin ni
ẹ̀yin ni àwáyín rí rọ̀bí tó bí ọmọ tí ó bí ọ náà ni ẹni tán bíbí tó sì bí tán ló ti kú ìgbà náà mo ti ń gbé títí tí ìran mọ́ra kiri ní tí ìran mọ́ra kiri ẹ̀ ṣàánú mi ń bo ló wà. yé súnmọ́ lè bí ẹnu tán. ó ní. súnmọ́ lè bí ẹnu tán. olóbì. ọ̀gá ọlọ́pàá ayé mi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́ ọ̀gá ọlọ́pàá ayé mi ti bàjẹ́ èmi lè fọwọ́ ara mi ṣe ra mi. wo ọkọ mi tá a bá ti lówó lálẹ́ yìí a lè lówó mọ́ láyé. Kéde. ṣòro ọmọkùnrin tó sùn sí pálọ̀ yìí báàgì tó wà lẹ́gbẹ̀ẹ́ báyìí owó ló kúnnú ẹ̀ bá mú. kíyẹn wá nìyí àwọn ìṣe máa wá dé lérò kájí ni fẹ́ wá dọ̀kọ ẹni kí ṣe pé àwọn ọ̀rẹ́ wà kó sùn kó kílẹ̀ mọ́ kó dẹ̀ máa lọ. ṣé ìwọ ti gbàgbé ọ̀rọ̀ tí wọ́n sọ fún wa ni. ìgbà yẹn nǹkan. ṣé bó ṣe fẹ́ bá kú ni nǹkan tí mo gbé sí mi ní bí mo fẹ́ bá pa. bẹ́ẹ̀ ni. ìyẹn kò lè ṣeé ṣe o ìyẹn kò lè ṣeé ṣe kí máa rí àwọn ìyàjọ́ ṣọdẹ ìmọ̀ ń kó rẹ̀ ìmọ̀ ń wọ̀ pé ilé mi ló máa sùn mọ́jú kí ló kó ṣe kí máa pò ṣe. ṣé bó ṣe fẹ́ bá kú ni ṣé o mọ̀ wípé ẹni tọ́lọ̀ mú sí wa nìyẹn. èmi kò ṣe o. àwa la mọ̀ bá ṣe máa ṣe. jésù máa sọ. àlejò ọ̀gànjọ́ máa wọlé mi wá. àlejò ọ̀gànjọ́ máa yàrá mi o. Yeah. See, life is so beautiful with many people, many places, many sizes. See what you give is what you get. On tabaki ni akao, so let's be careful. Jẹ́jẹ́ láyé gbà o. Anita bá sọ̀kò sọ́jà, àwọn mẹ́ni tó máa bá. Tá bá hùwà ìkà, àwọn mẹ́ni tó máa kọ̀. Anita bá sọ̀kò sọ́jà, àwọn mẹ́ni tó máa bá lórí. Tá bá hùwà ìkà, àwọn mẹ́ni tó máa kàn. Ẹ jẹ́ ká wá hùwà ire o. Ìsọ̀lá! ẹ ṣe nìyẹn Ìsọ̀lá wọn ni wà. So ẹ̀yin ni ẹ pa ọmọ yẹn tẹ̀dẹ̀ fún wa ní problem táwọn wá káàkiri. ọ̀pá mi ẹbí bẹ́ẹ̀ kọ́ ojúlówó ti dà ẹgbẹ̀rún lọ́wọ́ wẹ̀. èrè náà tún gbà lọ́wọ́ mi ọtún gbẹ̀rẹ̀ lọ́wọ́ mi ọtún gbẹ̀rẹ̀ lọ́wọ́ mi ó ní Ìsọ̀lá gbèrè. àlejò ọ̀gànjọ́ máa yàrá mi. àlejò ọ̀gànjọ́. Respect is a move. àlejò ọ̀gànjọ́ máa yàrá mi o. àlejò ọ̀gànjọ́ máa wọlé mi wá. àlejò ọ̀gànjọ́ máa yàrá mi o. àlejò ọ̀gànjọ́ máa wọlé mi wá. àlejò ọ̀gànjọ́ máa yàrá mi o. àlejò ọ̀gànjọ́ máa wọlé mi wá. àlejò ọ̀gànjọ́ máa yàrá mi o. àlejò ọ̀gànjọ́ máa wọlé mi wá. àlejò ọ̀gànjọ́ máa yàrá mi o. àlejò ọ̀gànjọ́.